ìdí nìyẹn la fi ń ké gbàjarè ń sìn pé kán bá wa wá ẹni wa tó sọnù kán bá wa wá jáde torí ìkan náà ni èèyàn tó ṣiṣẹ́ dé ipò yẹn kì í ṣe pé ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni olótú ara ń tawa bí pé àfomi atara para ni o. pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọkàn àwọn sọ́fì òtẹ̀ ọkàn wọn balẹ̀ wọ́n ti ṣiṣẹ́ lọ́wọ́ o tó bá jẹ́ ìkan lára ọmọ sínétọ̀ ló wọ bẹ̀tọ̀ rí wọ́n á ti ní kán dáṣẹ́ ẹ̀bẹ̀ yẹn dúró o. odidi ẹ̀mí rẹ̀ kì í ṣe di ẹni kì í ṣe àgùntàn èèyàn tó ti ṣiṣẹ́ dé ipò 5 principal kì í ṣe pé ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni o ewúrẹ́ èèyàn máa ń sọnù ní àdúgbò téèyàn ń ké lọ ká má sọ ti ènìyàn òtẹ́ yìí gan wọ́n sì ń ṣiṣẹ́ ara wọn balẹ̀ mi ò fẹ́ kọ́ sọ pé bóyá àwa ọ̀dọ́ ìlú lára à ń dagboru àbí à ń dìlúrú o gẹ́gẹ́ bí alága ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tó wá máa da Wednesday ọwọ́ òfin máa tọ́ tó jẹ́ pé ká tó lọ pé à ń fi ìwúnú hàn à ń jẹ́ káwọn ìjọba náà mọ̀ sí. èmi ò ṣe facilitator participant náà lè ní. ẹ báwo ni ṣé Ayọ̀délé yẹn family yín ni wọ́n ní. àwọn ni facilitator àwọn ni coordinator program Ayọ̀délé àti Ṣíjì wọ́n ṣe invite Mr. Ọlálóyè wọ́n ṣe invite àwọn alákọ̀ọ́ ṣe. nínú iṣẹ́ ìwádìí tiwa a gbọ́ pé bàbá yìí tí ẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn yìí àti Ọlátúndé Ọlálóyè wọ́n jọ ní àjọṣepọ̀ tó pọ̀ ìdí ẹ̀ la fi pè wọ́n àti ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ nínú iṣẹ́ ìwádìí wa pé yàrá àwọn méjèèjì ó jọ tira wọn ni wọ́n sì sọ wípé bí Ọlátúndé Ọlálóyè bó ṣe sọnù wọ́n ní bàbá yìí mọ̀ sí yẹn bàbá tẹ́ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn yìí ni o ṣùgbọ́n àwọn fúnra wọn ni ó ṣàlàyé ẹ káalẹ́ sà. ẹ káalẹ́. kí lorúkọ yín sà. Oníṣílẹ̀ Williams. àwọn lówó ni. Ṣùpárì Àkókò. iṣẹ́ wo lè ń ṣe. iṣẹ́ olùkọ́ni. báwo ni Ọlátúndé Ọlálóyè báwo ló ṣe jẹ́ sí yín. mi ò mọ Ọlátúndé Ọlálóyè mi ò mọ wọn rí ṣùgbọ́n ìbá tí adé bíi ìdánilẹ́kọ̀ọ́ láti mọ́ra. ìdánilẹ́kọ̀ọ́ ti bò. ní Sunvy Hotel. lọ́jọ́ wo. a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní ọjọ́ 25 of August la bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn so èmi wà ní yàrá 303 àwọn wà ní yàrá 305 ibi tá ti mọ́ra nìyẹn. wọ́n wà ní yàrá 3 ẹ̀yin wà ní 303 àwọn wà ní 305 bẹ́ẹ̀ni. àwọn olóko yín dé Sunvy. wọ́n pọ̀ ní Trace. Trace kí ni. Trace àpẹẹrẹ ọ̀nà wà. kí lorúkọ adarí wọn. Olúwaṣíjì. Olúwaṣíjì. ìgbà tí ẹ wá ọjọ́ mélòó lẹ lò ní Sunvy. ọjọ́ 5. láàrin ọjọ́ wo sọ́jọ́ wo. ọjọ́ Monday 25 sí ọjọ́ Jímọ̀ 29 èmi kúrò. àjọṣepọ̀ wo ló wá wà láàrin ẹ̀yin àti Ọlátúndé Ọlálóyè. kò sí àjọṣepọ̀ rẹpẹtẹ tó wà lẹ́rìn wa àárọ̀ tá a bá ń lọ àjọ lọ ṣùgbọ́n àkejọ ń padà. bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ ń lọ. tí a bá ń lọ bí ta ti ń kẹ́kọ̀ọ́ lecture room. níbo ni. ìdí ní Sunvy yẹn náà ló wà. tí ẹ bá jọ lọ ẹ kì í jọ padà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo rí wípé Ọlátúndé Ọlálóyè ń wọ yàrá yín dáadáa. bẹ́ẹ̀ni láàárọ̀ tí wọ́n bá ń lọ wá pè mí. pé kájọ máa lọ sí lecture room bí ta ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. ìgbà tí ẹjọ́ wa máa ń lọ bí ìdánilẹ́kọ̀ọ́ yẹn kí ni àwọn nǹkan tí Ọlátúndé máa ń bá yín sọ. kò sí ọ̀rọ̀ tó bá mi sọ. kò sí ọ̀rọ̀ tó bá mi sọ. nǹkan wo lẹ rí lára Ọlátúndé tí ẹ ti ń wò pé tí bóyá ìṣe àbí nǹkan ẹ̀ tí ó strange bí àṣà àwọn ilé ìbò. kò sí àkànjọ ọ̀rìn náà ni wọ́n pín wọn sí ọ̀nà mẹ́ta a sì ní the same group mẹ́ta la wà a sì ní the same group. ọjọ́ wo àwọn ọjọ́ wo lẹ fojú kan Ọlátúndé. on 25 Monday 26 Tuesday then 27 Wednesday. ẹ̀rí Ọlátúndé. bẹ́ẹ̀ni. olóhùn a máa ń bá yín láàárọ̀ àbí. bẹ́ẹ̀ni. gbà tó wá di 27 kí ló ṣẹlẹ̀. 27 àjọ lọ ni 28 ni mi rí wọn. 27 yẹn bọ́ sí ọjọ́ Thursday. ó bọ́ sí ọjọ́ Wednesday. bẹ́ẹ̀ni. 28 lẹ wá lẹ rí wọn. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́ ẹ̀ wá rí wọn ìgbésẹ̀ wo lẹ gbé. mo sọ fún àwọn organizer program àtàjíbẹ̀ tí mo débẹ̀ wọ́n ti máa gba attendance náà wà tó fi débẹ̀. ẹ sọ fún wọn pé kí ni. pé ẹ lágbájá báyìí mi ò rí mo rí pé ó ti kọjá sí lecture room ni àti mi ò rí wọn á sọ fún wọn. ìyẹn lọ́jọ́ Wednesday. lọ́jọ́ Thursday. bẹ́ẹ̀ni. lọ́jọ́ Thursday yẹn lóòótọ́ wọ́n ní wọn ò rí orúkọ Ọlátúndé Ọlálóyè lákọọ́lẹ̀. lọ́jọ́ Friday orúkọ Ọlátúndé Ọlálóyè ó wà lákọọ́lẹ̀ níbi àṣẹjàsùn lọ́jọ́ Friday. àṣẹjàsùn Friday bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ kọ orúkọ Ọlátúndé. àti ní ìsìn group by group wọn kọ orúkọ. ta ló wá kọ orúkọ ẹ̀. èèyàn tó kọ orúkọ ẹ̀. lọ́jọ́ Thursday yẹn ẹ rí. ìgbà tẹ́ ẹ wá sọ fún ta ni èwo nínú àwọn organizer lẹ sọ fún. mo sọ fún group leader wọn. ta ni. group leader Adu. ok Adu. òun lẹ sọ fún. bẹ́ẹ̀ni. kí ló wá sọ fún yín. onílọ́ọ̀lọ́ Ìbàdàn it was later ní ọjọ́ kejì ni wọ́n sọ pé àwọn méjì ni wọ́n lọ ni wọ́n kúrò ní group yẹn
tí wọ́n lẹ́nu kejì ẹni wọ́n sọ pé tí wọ́n ti ṣẹlẹ̀. ó ní bóyá ó lọ Ìbàdàn tó túmọ̀ sí pé àjọsọ ọ̀rọ̀ kan wà láàrin Adu àti Ọlálóyè àbí. bẹ́ẹ̀ni. ṣé Ọlálóyè dágbére Ìbàdàn fún yín? rárá kò dágbére Ìbàdàn fún mi. ṣé Ọlálóyè ó dágbére ìpele fún yín pé òun fẹ́ lọ fi salary voucher? rárá. ìgbà tí ó wá tún di ọjọ́ Friday tẹ́ ẹ̀ tún wá rí mọ́ tẹ́ ẹ ti sọ yẹn ìgbésẹ̀ wo lẹ wá gbé? nígbà tí mo gbé torí pé wọ́n jẹ́ sọ pé bóyá ó lọ Ìbàdàn. ìyẹn Adu. bẹ́ẹ̀ni. bó ní Ṣíjì wà lọ́jọ́ náà, Mr. Ṣíjì? ó wà níbẹ̀ náà. ó wà níbẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. ṣé wọ́n gbọ́ sí? wọ́n gbọ́ sí torí pé gbàtí wọ́n announce ẹ̀ wọ́n máa ń take attendance ní every morning. àwọn tó bá absent so wọ́n á mọ̀ àwọn tí kò wá wọ́n á mọ̀. ìgbà tí wọ́n wá rí ìgbésẹ̀ wo ni wọ́n wá gbé? èmi wọn gbésẹ̀ tí wọ́n gbé. lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí alájọṣe yín tó máa ń wá bá yín láàárọ̀ tẹ́ ẹ̀ wá rí tẹ́ ẹ̀ sì ti sọ tí wọ́n rí, ǹjẹ́ padà béèrè lọ́wọ́ wọn pé ọkùnrin tí mo sọ̀rọ̀ rẹ̀ lánàá ǹjẹ́ padà tẹ̀síwájú sínú ọ̀rọ̀ yẹn? rárá. ní báyìí bá ti wá ń sọ̀rọ̀ yìí, ǹjẹ́ ti gbọ́ pé wọn àti ìrìndì sí? mo gbọ́. kí lẹ wá rò gẹ́gẹ́ bí àgbàlagbà àti gẹ́gẹ́ bí ibi tẹ́yìn náà lọ? ọ̀rọ̀ yẹn gan kò yé mi gan fúnra mi kò yé mi. kí ló dé tí ẹ̀yin àti Ọlálóyè kì í fi jọ padà tẹ́ fi jọ máa ń lọ? tí group by group tí wọ́n bá parí tí wọ́n á tún jókòó wọ́n á ṣe àṣàrò orí iṣẹ́ ọ̀la. group kílẹ̀ force sá? èmi wà ní group C Tiger, àwọn wà ní group B Lion. ṣó ní ẹni tó ń head group kọ̀ọ̀kan yẹn? bẹ́ẹ̀ni. Adu yẹn ṣé àjọṣepọ̀ wà láàrin Adu yẹn àti Mr. Ṣíjì? mi ì lè sọ. ìgbà tẹ́ tó wá kúrò ńbẹ̀ ìjẹ́ àwọn Sunview gbọ́ pé wọn ò rí? mi ì mọ̀ nípa ẹ̀ rárá. gẹ́gẹ́ bí ìwòye yín àti ibi tí ẹ ti lò bí ọjọ́ bíi 5 ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí, kí lẹ lè sọ ń pa ẹ̀? ẹ̀gbọ́n rẹ̀ lójú òye o, tẹkuntẹkun ni wọ́n ń wá bí gbogbo gbà, aya rẹ̀ sì wà lórí ìdùbúlẹ̀ ẹkún. gẹ́gẹ́ bí ìwòye yín tẹ́ jẹ́ onílàkàyè tẹ́ sì ṣọmọdé inú ayé tẹ́ sì jọ tó jẹ́ pé olówó máa ń pè yín láàárọ̀ yẹn, kí lẹ rò pé kí ni ọ̀rọ̀ ẹ mọ̀ pọ̀rọ̀ yẹn kẹnu, ojú wo lẹ fi wò, kí lẹ rò pé a lè wá sí? èmi gan jẹ́ lè sọ nígbà kì í ṣọmọdé ìyìn lè sọ rárá. ṣé máa ń wo bí ẹni tí gbogbo bàtẹ́jọ́ máa ń sọ̀rọ̀ yẹn ẹ máa ń rí bí ẹni pé ọpọlọ rẹ̀ kù díẹ̀ káàtó? àmì ìyá kì í ṣe bẹ́ẹ̀. ó máa ń dá sọ̀rọ̀? ń dá sọ̀rọ̀ abájọ ọ̀rọ̀ àpèjọ sọ̀rọ̀ náà ni. lẹ́yìn àti ìbájọ́ ń lọ. ṣé bó ti wá wà yìí lẹ́nu láàrin ọjọ́ mẹ́ta yẹn ṣó ti lọ bí wákàtí mélòó kan tẹ́ ẹ̀ rí tẹ́ ń wá kiri? ìyá kì í ṣe. bó lẹ wá rò pé a lè fura sí gẹ́gẹ́ bí wòye yín? Elédùà ló lè mọ̀ yẹn o, mi ì tí ń ta ìfura rárá mi mọ̀ rárá. ǹjẹ́ ó lẹ́jọ́ ẹni tí lẹ́nu ìgbà tẹ̀yìn àti ẹjọ́ sọ̀rọ̀ yẹn, ǹjẹ́ ó ní àwọn nǹkan bí ẹ̀dùn ọkàn tó tú síta fún yín pé ó ń kọ wọn lóminú àbí wọ́n ń là kankan kọjá? rárá. kí làwọn nǹkan tí wọ́n máa ń bá yín sọ jùlọ? yàtọ̀ sí ẹ mọ̀ pé ẹ ti múra yín bí ọ̀rẹ́, yàtọ̀ sí bí ọ̀rọ̀ kìíní, bóyá ṣó ní àwọn kankan tí wọ́n máa ń bá yín sọ tí. kò sí wákẹ́lẹ́ láàárọ̀ yẹn náà tó bá ti dé àjọyọ̀ náà nìyẹn òun là ń jòkó ṣe sọ̀rọ̀. lẹ́nu ìgbà tí wọ́n wà ń bẹ̀ yẹn èèyàn bíi mélòó lẹ rí tó wá wọn wá? kò sẹ́yìn kan tí mo rí tó wá wọn wá. ẹnu ìgbà tí ẹ wà yẹn jẹ́ bóyá ẹ mọ̀ bóyá ẹ ṣàkíyèsí bóyá wọ́n ní girlfriend bóyá ó ń pè wọ́n? mo ṣàkíyèsí. kí lorúkọ yìí lẹ́ẹ̀kan sí? Oníṣílẹ̀ Williams. láti Ṣùpárì Àkókò. ọ̀dà ẹ̀dẹ̀ náà. à ń tẹ̀wájú ọmọ ẹ̀dẹ́mà ṣé àgbàgbé pé a bá Mr. Àríyọ̀ tí aya Ọlátúndé Ọlálóyè tí wọ́n fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọkọ àwọn ti wí wípé Mr. Àríyọ̀ kan bẹ nílé ìwé ìpele community high school tí wọ́n wà ní level 12 tí àwọn àti ọkọ wọn tí wọ́n jẹ́ ọ̀sán àtòru. wọ́n sì jẹ́ kó yé wa wípé ní kété tó kù díẹ̀ kọ́rọ̀ sẹ́mínà yìí ó wáyé, Àríyọ̀ ó bá ọkọ wọn sọ̀rọ̀. aya Ọlátúndé nígbà tó kù díẹ̀ kí sẹ́mínà ó ṣẹlẹ̀ wọ́n ní Àríyọ̀ kí ọkọ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ. a sì ti bá Mr. Àríyọ̀ sọ̀rọ̀ pé bó ti jẹ́ pé ìpè tá a pè wọ́n kì í ṣe ìpè pé a fẹ́ àìfọ̀rọ̀wánilẹ́nuwò, ìpè pé à ń retí wọn láti wá bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tó ló láwọn ìbéèrè kan tá a fẹ́ bi wọ́n bí wọ́n bá débí lọ́jọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nípọn àkókò láàrin aago 9 sí àwọn àsìkò kan. a fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn ní ojú gbangba báyìí tí gbogbo ayé ó sì rí. ìgbà tí Mr. Àríyọ̀ ń sọ̀rọ̀ àwọn náà wí pé
wọ́n dárúkọ Mr. Àsùnmọ́ Sunday, wọ́n ní Mr. Àsùnmọ́ Sunday yẹn pé òun ló jẹ́ ẹ̀gbọ́n wọn, pé àwọn ni wọ́n fi orúkọ Ọlátúndé Ọlálóyè lẹ̀. Nígbà tí Mr. Àríyọ̀ ń sọ̀rọ̀ nínú ìtakùrọ̀sọ àwa àti wọn ni wọ́n ti wá dákọ̀ Àsùnmọ́ Sunday pé ẹ̀gbọ́n wọn ni o, wọ́n láwọn ló fowókọ Ọlálóyè lẹ̀. La fi wá ránṣẹ́ pé Mr. Àsùnmọ́ àwọn là ń gbìyànjú àti pè lọ́sẹ̀ tó kọjá nínú kóló yìí, ṣùgbọ́n tí kò connect gẹ́gẹ́ bí àṣà ilé ìbò. Ẹ káalẹ́ sà o, ẹ bá wa sọ̀rọ̀ sókè sà. Kí ló kọ yín sà? Yorùbá lẹ sọ. Báwo lẹ ṣe jẹ́ sí Mr. Ọlátúndé Ọlálóyè vice principal? Báwo lẹ ṣe jẹ́ sí Mr. Àríyọ̀? Báwo lorúkọ Ọlátúndé Ọlálóyè ṣe wá dọ́wọ́ yín? Program tá a ṣe ìwé ẹ̀ àti ṣe program ẹ̀fọ́ náà nígbà tá a ṣe ní last around February 9 ní àpò ẹ̀mí ìgbà ṣe ní àti child labour education pé fi ìlú ọmọ nílùú ẹ̀rú a ní group mẹ́rin pọ̀ pé máa ìṣẹ̀lẹ̀ kan later ìgbọ̀n rí lè gbà information other people circulate. Àwọn ìlànà ògbọ́n dáadáa. People circulate tó bóyá kan gbé lọ community and so bá ṣe parí ẹ̀ ìwé kí wọ́n bá wọn ṣiṣẹ́ lónìí coordinator wa ń gbà Mr. Ayọ̀délé wọ́n wá pè mí pé Mr. wá sẹ́ni sí ìsìn níjọ orúkọ guardian councillor school kan lọ́wọ́ òkìkí school gbèdì. Tani? Mr. Ayọ̀délé. Ayọ̀délé. Facilitator wa èkejì Mr. Shiki. Nígbà tó wá pè mí lókè pé èmi ṣe ń pèlè èmi ti ń ṣe kí n ṣe school yẹn tí mo ti ń rájà. So èmi wá pé àbúrò mi teacher English teacher ní school yẹn pé ìjọba ta ni guardian councillor school báyìí ó lè pè tó máa dé school àrọ nígbà tó dé school ó wá lọ bá Mr. Ọlálóyè. Àwọn èèyàn sọ pé àwọn ò gbọ́ yín. Ó wá lọ bá Mr. Ọlálóyè ó wá sọ fún pé bẹ́ẹ̀ ìyẹn ló wá fún yín ó ní nǹkan tó mọ̀ sí Mr. Ọlálóyè Igbo lọ́jọ́ àwọn afọ́n ní detail pé program bẹ́ẹ̀ wọ́n lọ́ máa yọ olódò ní interest ó wá pè mí okay send information sí both number and orúkọ nígbà tó send ẹ̀ inú àwọn afọwọ́dẹ̀ sí Mr. Ayọ̀délé. Mr. Ayọ̀délé wá pè wọ́n fúnra wọn bó ṣe pé wọ́n jọ sọ̀rọ̀ ó lóun ní interest okay pé ọmọ kan padà later Mr. Ayọ̀délé wá mú lẹ́tà wá tó máa báàkì invitation ó fún mi mo tún send lẹ́tà yẹn sí Àríyọ̀ bá ń fún wọn ó dẹ̀ fún wọn náà tó tàbí until August 28 one church àárọ̀ ní Mr. Ayọ̀délé wá pè mí àpé Mr. Suma máa ń wá church àwọn tó ní sùn mo ní kó sẹ́mi pé ó lọ́wọ́ urgent mo wá jáde ó ní ṣe fi. Ẹjọ́ àwọn èèyàn sọ pé àwọn ò gbọ́ yín. ilé parọ́ ilé yìí ó wá ní. aráàlú lẹ́ ń bá sọ̀rọ̀ àwọn akọ́lẹ̀ ń bá. ó wá ní ṣe ó ní ṣe débi mu kọ́lùkọ́ Mr. Ọlálóyè ìyẹn tó jẹ́ ó wá ní ìpèlè mélòó kè. Tani? Mr. Ayọ̀délé yẹn ó wá ní láti ìpèlè mélòó kè ṣé kò sọ ní ìyàwó ẹ̀kùn pé wọ́n rí. mo ní ṣé ti pe nọ́mbà ẹ̀ ó láwọn ti pe wọ́n ní kò lọ ìwà jáde mo wá lọ wọlé fóònù nọ́mbà tán fọ́ọ̀dù sí yẹn ìwà lọ kọ́ọ̀lẹ̀ wá rìn ó ṣe gbé ìyàwó ìwà gbé ẹgbẹ̀lẹ̀ wájọ ẹni tó ní nọ́mbà fẹ́ bá sọ̀rọ̀ wọ́n darí sọ̀rọ̀ máa ní lágbájá ọwọ́ ní ó dàtò ti pè tó wá ní àṣẹyìn lọ ní bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ mo ní wọ́n wá ọkùnrin pé program tó dẹ̀ ṣe ó lóun rí wọ́n ṣe lè wọ́n wá pẹ́sọ̀ mọ́nà pẹ́sọ̀ tó bẹ̀rẹ̀ pé bá mo ṣe mọ́ bó lè jẹ́ ṣe àjọ iṣẹ́ mi ò rí pé lágbájá staff wọn ló fún mi ní orúkọ fún program bẹ́ẹ̀ wọ́n ní wọ́n rí wọn máa ní ṣe nọ́mbà tó mú tó fún wa ní tó wà lórí tí mo fọ́ọ̀lù wọ́n ní nǹkan ló ń dání tó wá pé ìsàlẹ̀ gbà mo ti pè tó sọ pé bẹ́ẹ̀ àwọn náà wọ́n ti pè náà pé wọ́n ṣe mo ní àǹdánù bẹ́ẹ̀ mi ò mọ̀ mi ò rí mi ò tẹ̀ dáhùn mi ò rí pé mi ò ní láti tọ́ wọ́n tó ń ti orí afẹ́fẹ́ tí wọ́n ń gbọ́ ní ìlú nominate pé àbúrò ló nominate lọ́tọ̀. Aya Ọlátúndé sọ nǹkan kan ṣẹ́rí báwọn èèyàn ṣe ń wọ́n ní ọmọ ẹ̀dẹ́mà please ọmọ ẹ̀dẹ́mà allow this man to speak louder. Níjọ́ tí Aya Ọlátúndé ń sọ̀rọ̀ níbí wọ́n nígbà tí àwọn pe nọ́mbà facilitator ti Ọ̀wọ̀ wọ́n lẹ́nu yẹn sọ wípé Àríyọ̀ àbúrò mi ló forúkọ rẹ̀ sílẹ̀ wọ́n ló sọ tó bí mélòó kan pé Àríyọ̀ àbúrò mi ló forúkọ rẹ̀ sílẹ̀ o. èmi ò ṣe facilitator participant náà lè ní. Ẹ báwo ni ṣé Ayọ̀délé yẹn family yín ni wọ́n ní. Àwọn ni facilitator àwọn ni coordinator program Mr. Ayọ̀délé àti Shiji bọ́n ṣe invite Mr. Ọlálóyè wọ́n ṣe invite àwọn akọ́kọ́ ṣe nǹkan tó fi jọ pé. Ta ló coordinate yín gbà yẹn. Mr. Shiji àti Ayọ̀délé. ó lá Ayọ̀délé yẹn ń gbé. àkùrẹ́ ìbílẹ̀ náà. Ayọ̀délé kí náà ń jẹ́. Ayọ̀délé mo ṣe trade mo fi ṣe ìgbà bàtẹ́lẹ̀ mo ṣe lọ́wọ́ lórí ilé ìfowópamọ́ pẹ̀lú oúnjẹ because àwọn coordinate àwọn kan tó ṣẹlẹ̀ àwọn rán mi pé ok bá mi fún lágbájá ní lẹ́tà. Ta ló rán yín. Mr. Ayọ̀délé yìí ló fún mi ní lókèrè tó fún mi èmi ò rí mi ò mọ̀ mi ò lọ́gbẹ̀lẹ̀ mi ò lọ́gbẹ̀lẹ̀ community mi ò ṣe tíṣà. Ìbéèrè tí mo béèrè pé ṣé family yín l'Ayọ̀délé yẹn. No àwọn ni coordinator facilitator ìyàwó ẹni sinmi àwọn bí lè pé facilitator náà lè ní mi ò ṣe facilitator participant náà lè ní. èdè kan ni mo ń try láti fẹ́ tí mo ń try láti kájọ clear èdè yẹn ni wípé àbúrò mi
Àríyọ̀ ló forúkọ ẹ̀ sílẹ̀. asọ́dún ni ẹ asọ́dún ṣe bí ọjọ́ tí ó ń pe tó pè sí gbogbo ọmọ ṣé wọ́n pe ẹ̀yin ti confam bóyá facilitator tẹ́yin sọ ìlú sọ bẹ́ẹ̀ yìí mọ kẹ́yìn tó máa sọ pé àsọdùn. ẹ̀kọ́ tó sọ sí pé ọjọ́ tó pè mí pé ọjọ́ tó pè mí ọ̀rẹ́ rìn pẹ̀lú kí ni ṣé wọ́n máa ń. ok ẹ̀yin nìyàwó pé. èmi lọ́pẹ̀ lọ́wọ́ bọ̀tí bàtà yìí ń sọ̀rọ̀ jẹ́ pé wọ́n pe èèyàn kan pé ó sọ pé òun fẹ́ burúkọ ńlẹ̀ ní lọ́ọ̀yà ayọ̀ nílẹ̀ pé máa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn sọ àwa rò pé ẹ̀yin ni a bá sọ̀rọ̀. yes ayọ̀ nílẹ̀ pé ọjọ́ kan èmi mo pè é fúnra mi gbà tí wọ́n pa tábìlì wa bá yín sọ̀rọ̀ tí mo play èmi wá gbó fún mi nọ́mbà yín gbà tó fún mo pè kò lọ mo fi mẹ́sẹ̀gì yín tẹ́lifí bá pè yín pé ẹ lọ ohun tó náà àtọ́kọ́ pè yẹn ẹ lọ wò sí nọ́mbà mi ayọ̀ nílẹ̀ ló pè yín báyìí tó ní lọ́ọ̀yà àbẹ́yà lọ́ọ̀yà àwọn tí wọ́n máa sọ̀rọ̀ àbí òní fúrúkọ́ ńlẹ̀ wọ́n ń bí sọ̀rọ̀ my name is a participant náà lè fi ń ṣe facilitator. ọdún mélòó lẹ ti mọ ṣíjì. mo ṣe last one yìí láṣẹ mo ṣe but ayọ̀dẹ́lẹ̀ yẹn mo ti máa tó 3 years ṣe fọ́ọ̀mù tó ń kó fún wa ká fún àwọn farmers wa ni ṣe ti ní sí program yẹn. àbúrò yẹn Àríyọ̀ nǹkan báyìí. mi ò rí lélẹ̀ mo rí ní mọ́ni mo sọ fún pé máa ń gbé kájọ lọ kájọ wá bí wọ́n lè tó àbúrò yẹn sáà ìgbìmọ̀ máa gbé wá. a fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ wọn ní gbogbo ayé bẹ́ẹ̀ ń ṣe wáyé a ṣe fẹ́ káwọn náà wá ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn lọ́jọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ èkún náà wà tí aláàmì kọ́kọ́ blow wọn wà níkún bó wá fẹ́ kó láwọn aago kan àwọn béèrè kan tá a fẹ́ bí wọn ó sì jẹ́ pé ojú gbangba wálé àbáyé ayé láti fẹ́ bí wọn léèrè ṣé máa bá wa jíṣẹ́ fún wọn báyìí lè tiẹ̀ ṣe ń ṣe lè rí báyìí lójú gbogbo ayé pé ilé máa sọ fún wọn pé gbogbo ayé ń béèrè. ó yẹ kí ẹbí kan fẹ́ gbé wá tẹ́lẹ̀ nìkan ni mo rí ní Friday pé kájọ WhatsApp rẹ̀ pé ká wá súnmọ́ ìdájọ́ padà Friday ni wàá rí ìyá pírísọ̀ I don't know ìmọ̀ oṣù wa rìn. sà ibi tọ́rọ̀ wá dé dúró yìí ṣe mọ̀ pé irun tó ṣẹlẹ̀ yìí ó lè ṣẹlẹ̀ sára lé kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. nǹkan tẹ́ni kan rí mẹ́rin bó ṣe yé mi sí nǹkan tó kàn tí àwọn ọmọ sọ pé bí Ọlámídé ṣe jẹ́ sí program bí wọ́n ṣe jẹ́ àwa la kọ́ bẹ̀rẹ̀. ẹ ti ṣàlàyé kí lẹ lè sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ àárín Ọlálóyè yẹn mọ́ Ọlálóyè tí ẹ̀yin gba lẹ́tà wá fún a ò rí mọ́. tó bá jẹ́ àbúrò yín àbẹ́gbọ̀n yín àbọ̀rẹ̀ yín kí lẹ rò pa lè ṣe. lẹ́yìn èdè tẹ̀sán sí lọ́jọ́ Monday ní ọjọ́ Friday àwọn anti-kidnapping pè mí. bá a ṣe bá yín sọ̀rọ̀ tán. no ẹyin mo message bẹ́ẹ̀ lẹ́pẹ̀ mi sáà mo ní wọ́n wá pè mí pé are you Mr. Suma yes wẹ́ẹ̀ bí wọ́n bá ń dà pé kí n tó sọ̀rọ̀ I don't have any mi ò ní bọ̀ select torí so màá sọ lọ́bọ̀ wọ́n wá ní sẹ́yìn Mr. Suma mo ní yes wọ́n náà fẹ́ rí ní anti-kidnapping lápẹ̀rẹ̀ mo lókè ọjọ́ Monday ó lè ṣe lọ́jọ́ Monday ẹ̀mí 40 ìmọ̀ àwòké ìwà àpò padà lọ́mọ ẹ̀ pé ẹlẹ́fẹ́ rí mi àwọn lórí kíni ó lọ́mọ tí ẹ̀fẹ́ yẹ kí n béèrè wọ́n wá ní nípa Mr. Ọládé tán wá lókè wọ́n dákẹ́ ní àwọn Monday wọ́n béèrè mi ìṣàlàyé wọ́n kíkọ statement mo lè kọ́ everything. Mr. Olówó Sílè ńkọ́ ó dẹ̀ bí tí ì ṣe àmàn. mi ò mọ anybody níbo wọn bá mo lẹ́tà fún yàn mi ò mọ anybody ò rẹ́ni. torí àbúrò yín ló darúgbó Olówó Sílè bí tí ì ṣe àmàn. ó lè mọ wọn wọ́n sọ pé pé ẹ̀jẹ̀ ṣẹlẹ̀ fíìsì nígbà tó béèrè lẹ́tà pé kí n jọ kí n bá wọn gẹ́ẹ̀tì orúkọ PTA chairman community leader pẹ̀lú Daniel and councillor èmi ò dẹ̀ mọ́ èmi wá pé Kẹ́hìndé Àríyọ̀ àbúrò ẹ̀ jọ Kẹ́hìndé ta ni Daniel and councillor community ta ni mẹ́ta náà tó sẹ́lẹ̀ sí bàtọ́ gẹ́ẹ̀tì ẹ̀ torí wọn ó sẹ́ẹ̀dì commission sí ẹ̀ náà tó sẹ́lẹ̀ sí Mr. Ayọ̀délé ó gẹ́ẹ̀dì tó sì pé o mẹ́tọ́ nínú mi rí wọn rí ìmọ̀. ṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn wá mọ̀ báyìí. mi ò mọ wọn ju àbúrò yẹn sí Mr. Ayọ̀délé Ọlámídé yẹn sì rẹ̀ ni mọ̀ mi ò rí rí. ok ìbéèrè tí mo ń béèrè tẹ́ ti dá mi lóhùn ni wípé tó bá jẹ́ sàkání yín lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀. yẹn tó máa lọ police station máa lọ report ní bá máa ṣe ìwádìí lọ́dọ̀ máa ṣe. ẹ lè jókòó bàbá Onísílè ẹ padà wá sà. àwọn mélòó ló lọ sẹmi ṣé àwọn mẹ́ta ló lọ sẹmi náà lọ́dọ̀ yín sà. ẹnì kọ̀ọ̀kan wọ́n pick wọ́n máa ṣe mí wọ́n pick all Daniel and councillor 59 later àwọn bá parí wọ́n tún pick all community leader wọ́n bá wà mí sọ wọ́n parí wọ́n pick àwọn PTA chairman. Bàbá Onísílè nínú iṣẹ́ ìwádìí wa ní on 28 tí wọ́n wá Ọlátúndé yìí ẹ̀yin lẹ kọ́kọ́ lọ kanlẹ̀kùn ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn ẹ̀yin lẹ lọ kanlẹ̀kùn ẹ̀ kí ni ìdí tẹ́ fi lọ kanlẹ̀kùn ẹ̀ lọ́n 28 yẹn. pé òun ló máa wá sọ́dọ̀ mi lájọ ń lọ mo rí kúnlẹ̀ ti ṣe tán lọ́jọ́ yẹn mi ò wá rí ọjọ́ kanlẹ̀kùn ẹ̀. ìgbà tẹ́ wá kanlẹ̀kùn ẹ̀ kí ló ṣẹlẹ̀. mi ì gbọ́ voice kankan. kí lẹ wá ṣe. mo wá lọ sí lecture room. ìgbà tẹ́ wá dé lecture room tẹ́ tún padà dé tẹ́ ẹ̀ rí Ọlátúndé kí lẹ ṣe. ó gbọ́ mo ṣe mọ́. torí ní on 23 a rí pé ẹ wọ yàrá rẹ̀ rárá 28 ọjọ́ tó sọnù a rí pé ẹ wọ yàrá rẹ̀ àwọn náà wọ yàrá yín Ọlátúndé ń wọ yàrá yín dáadáa. àárọ̀ ló ń wá àárọ̀ tá a bá ti ń lọ ló ń wá ọjọ́ tí mo dé ẹnu ọ̀nà nígbà yẹn onílẹ̀kùn ọ̀sẹ̀ ń ṣí oní kọ́kọ́rọ́ oní kí tó fi ń sílẹ̀ káàdì oníkò ṣe ń sílẹ̀ oníkò ṣe ń ṣe kíní olóhùn fẹ́ pé
àwọn kìnìún bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn láti ọdún ó lé tẹ̀. kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà nígbà tí báwo lè ṣe wá yanjú ẹ̀. ó wá pe ara àwọn òtẹ́lẹ̀ tó wà ń bẹ̀ ó kàdé yẹn. ìgbà tí ẹ wá lọ́n 28 tí wọn ò rà Látúndé mọ́ tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ kanlẹ̀kùn ẹ̀ láàárọ̀ yìí ìgbésẹ̀ wo lẹ padà gbé. ọjọ́ tí mo ti débẹ̀ náà ni mo ti wá lẹ́sọ̀ rúùmù ni mo report fún adu onígbòdìdá wọn. kí ladú yẹn wá sọ. wọ́n ní bóyá olólọ Ìbàdàn. Mr. Adu ẹ káalẹ́ o Adu tí ẹ jẹ́ group leader àwọn ṣe trace Lotran World Relief trace ẹ lọ́mọ Àkúrẹ́ ni wọ́n àbákùrẹ́ wọn ń gbé. Àbákùrẹ́ ni wọ́n ń gbé. àwọn àmọ́ Adu yẹn wọn bá dúlé pọ̀ Adu báwo lè ṣe lè gẹ́tì sọ́ni mu wọn ká lè mọ̀ pé Adu tí wọ́n ní à ń wá la fẹ́ béèrè àwọn béèrè lọ́wọ́ wọn torí tí wọ́n fi ní wọ́n lè lọ Ìbàdàn bọ̀ ṣé ìgbà tí Mr. Shiji gbọ́ kí ni ìgbésẹ̀ wo Mr. Shiji gbésà bàbá mo mọ̀ pé ń wá nǹkan kan lọ́wọ́ o. mi ìmọ̀ gbésẹ̀ tí wọ́n gbé. ọ̀ṣẹ́ mọ̀ bóyá wọ́n gbọ́. Tolúwa làṣẹ Adu. Mr. Adu Tolúwa làṣẹ ẹ káalẹ́ sà ẹni tó bá mọ̀ wọ́n ẹ bá jíṣẹ́ fún wọn pé a fẹ́ rí wọn gbogbo ọmọ Nàìjíríà ń béèrè wọn Mr. Adu Tolúwa làṣẹ bàbá Oníṣílẹ̀ Williams wọ́n nígbà tí àwọn wá report pé wọn ò rí Ọlátúndé Ọlálóyè mọ́ wọ́n lẹ́yìn lẹ sọ wípé ó lọ Ìbàdàn Ṣèyí ní Sunville òun náà sọ lórí afẹ́fẹ́ yìí pé Ṣíjì sọ wípé ó lọ Ìbàdàn ó sì lọ Ọ̀wọ̀ ọ̀rọ̀ yẹn ń pa á kọ́ra wọn àwọn ò sọ pé ẹ̀yin lẹ gbé Ọlátúndé Ọlálóyè o ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ní ìwàkúwà láwọn wa ní tó bá nù nínú àwọn àjọsọ ọ̀rọ̀ wa yìí náà láàfin mọ bí a ti rí Ọlátúndé Ọlálóyè ó bá kú o ká mọ ibi tó kú ẹ wà bí ò sì kú o ká mọ ibi tó wọlẹ̀ sí. ó kí bàbá AIG nípínlẹ̀ yìí èèyàn bàbá Àjàní MO Ọmọlábí àwa fúnra wa a bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo sì dúpẹ́ wípé wọn ò fi etí pàlàbà ọ̀rọ̀ wa wọ́n sì pa kítí mọ́lẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ tó wúwa lórí tí a sì mọ̀ pé ìgbésẹ̀ náà ó ṣèso rere a sì tún kí ọkùnrin kan tí a fẹ́ dákọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún iṣẹ́ takuntakun tí ọkùnrin náà ń ṣe ẹni tọ́lọ́hun mọ̀ tí ò ní bàjẹ́ fún ó ti náwó ti nára lọ́wọ́ ara rẹ̀ pé kọ́rọ̀ ilé níyanjú Ọlọ́run bá ń ṣe dáadáa fún ọkùnrin náà àtọmọ àtaya àti gbogbo ilé rẹ̀ ẹ bá mú àwọn aláàlára wa ẹ jáde ojú ọjà ẹ lọ bàbá ilé jẹ́ kó bẹ́ẹ̀ náà ẹ káalẹ́ sà ẹ káalẹ́ sà ẹ náà wà létí orúkọ yín sà. orúkọ mi ni olùṣọ́àgùtàn Samuel Bámiṣẹ̀lẹ̀ láti ìlú Ìlaramọ̀kẹ́. ẹ wá bí lọ́sẹ̀ tó kọjá bó lọ̀rọ̀ wá dé dúró nílùú yín gẹ́gẹ́ bí ìlú Ìlaramọ̀kẹ́. olótú ní ọ̀sẹ̀ tó lọ tí mo wà lórí ètò yìí ìgbésẹ̀ tí a fẹ́ gbé òun la fẹ́ pàrọwà sí Àríyọ̀ Àsùnmọ́ àti Ṣíjì àti Ṣèyí àti Sunville Hotel wípé kí wọ́n bá wa wá ẹni wa tó jọ̀dọ̀ wọn lórìndé tá a rí wọn mọ́ ṣùgbọ́n a fún wọn ní ọ̀sẹ̀ yìí tó kọjá yìí kódà a bá Mr. Governor sọ̀rọ̀ a sì bá AIG ìpínlẹ̀ Ondo State sọ̀rọ̀ àti gbogbo àwọn commissioner minister ni àti senator tó wà ní ìpínlẹ̀ Ondo State odidi ẹ̀mí là ń sọ yìí sà odidi ẹ̀mí ènìyàn là ń sọ yìí a rí pé ìpínlẹ̀ Ondo wọn ò ṣe okòó lórí rẹ̀ kódà ní ọ̀sẹ̀ tó lọ́ta wà lórí kan ní àkí alára wa kábíyèsí Déjì ti ìlú Àkúrẹ́ bàbá kadúpẹ́ lórí bákan náà bàbá wa ọba wa ní ìlú Ọ̀wọ̀ àkí wọn kadúpẹ́ lórí gẹ́gẹ́ bí àwọn ni alága lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ondo State ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a rí pé ìpínlẹ̀ Ondo State wọn ò gbé gbèsè kankan lórí rẹ̀ ṣùgbọ́n a sì fún wọn di Wednesday Ìlaramọ̀kẹ́ ní Àkúrẹ́ tó bá máa pa wá kan wẹ́ni wa tó wọ tí Sunville Hotel kan bá wa síta o apọ̀ tá a wá lálẹ́ yìí o ṣùgbọ́n a sì fẹ́ wá sí bí gẹ́gẹ́ bí ọba wa ní ìlú Ìlaramọ̀kẹ́ aláti ìlú Ìlaramọ̀kẹ́ bàbá yìí ò fẹ́ wàhálà ó ní ọ̀rọ̀ òfin ti àwọn ọlọ́pàá ti dá sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àdìgbà àwọn ọlọ́pàá wọn ò tó kó lórí ọ̀rọ̀ yìí tó bá jọmọ tí wọ́n láàrí ṣé wọ́n sùn níbi tí ọ̀rẹ́ dé dúró yìí ní Wednesday tá a bá rójú tú ọ̀rọ̀ yìí àbọ̀ lákùrẹ́ o ìwọ́de tá a dẹ̀ máa ṣe kì í ṣe ìwọ́de oníjàgídíjàgan ìfẹ́ rúrú wọ̀ wọ́ọ́rọ́wọ́ kó lọ kó sójà síbẹ̀ kọ́ máa pa wá torí pé ẹni wa tó wọ̀ sọ́dọ̀ wọn a nígbà o ẹ bá wa à ń pàrọ̀ wa sí wọn báyìí kọ́ máa wẹ́ni wa tó wọ̀ lọ́dọ̀ wọn o. àwa rọ̀ yín pé ẹ má dá wàhálà lẹ̀ bí a ti ń fi sùúrù yanjú ẹ̀ lọ yìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan mo láwa fúnra wa abá bàbá AIG sọ̀rọ̀ wọ́n sì jẹ́ kó yé wa wípé àwọn ò gbé ìgbésẹ̀ akin
mi ò fẹ́ kó di oníwàhálà dé dó mo ò ní kẹ́ má fi ẹ̀hónú yín hàn right yín lábẹ́ òfin lọ́nà tó bófin mu mo sọ pé kẹ́ má fi ẹ̀hónú yín hàn ṣùgbọ́n ẹ má jẹ́ ó di oníjàgídíjàgan torí pé gbogbo àgbáyé ló ń gbọ́ wa ẹ jẹ́ n padà sí olóòtú kẹ́ tó padà sọ́dọ̀ àwọn èèyàn yín èèyàn mi now ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọkọ̀ àwọn sọ́fì òtẹ̀ ọkọ̀ wọn balẹ̀ wọ́n ti ṣiṣẹ́ lọ́wọ́ o tó bá jẹ́ ìkan lára ọmọ sínétọ̀ ló wọ bẹ̀tọ̀ rí wọ́n ti ní kán dáṣẹ́ ẹ̀bẹ̀ yẹn dúró o ìdí tá a fi bọ̀ nìyẹn o. ẹ bá wa wò ta bóyá torí lọ́ọ̀yà Sunview náà ń bọ̀ ń bí àmọ́ bóyá wọ́n ti dé kò wá torí a ti pe àwọn Sunview o pé ibi tí àjọ fọ̀rọ̀ tì sí ń bí ká kọ̀ntínú a sì rí wọn lọ́ọ̀yà wọn sì sọ pé àwọn sáwọn lè wá a sì ní àlè lé wọn ọmọ Nàìjíríà rere làwọn náà ẹ kálẹ́ alàgbà o. olóòtú ẹ kálẹ́. kí lorúkọ yín o. orúkọ mi ni Ayọ̀ Alọ́májà tí mo jẹ́ olórí ọ̀dọ́ ìlú Ìlaramọ̀kì. à ń gbọ́ yín. ẹ ṣé. báwo ni Ọlátúndé Ọlálóyè ṣe jẹ́ sí ẹ̀yin náà. ọmọ bíbí ìlú Ìlaramọ̀kì ni tá a máa dúgbò ẹ̀ tá a sì máa gbolé wọn ní ìlú Ìlaramọ̀kì tá a sì mọ̀ wípé ibẹ̀ yẹn náà ti ń ṣiṣẹ́. ilẹ̀ wa fẹ́ sọ sí ohun tí ó ṣẹlẹ̀ yìí báyìí. nǹkan tí mo fẹ́ sọ ní olóòtú ni wípé mo bẹ ìjọba ìpínlẹ̀ Ondo kán bá wa ṣàwárí rẹ̀ o torí àwárí lobìnrin wà nǹkan bẹ o ó dídí ẹ̀mí rẹ̀ kì í ṣe di ẹni kì í ṣe àgùntàn èèyàn tó ti ṣiṣẹ́ dé ipò 5 principal kì í ṣe pé ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni o ewúrẹ́ èèyàn máa ń sọnù ní àdúgbò tí èèyàn ń ké lọ ká má sọ ti ènìyàn òtẹ́ yìí gan wọ́n sì ń ṣiṣẹ́ ara wọn balẹ̀ mi ò fẹ́ kọ́ sọ pé bóyá àwa ọ̀dọ́ ìlú Lára à ń da gboru àbí àdìlúrú o gẹ́gẹ́ bí alága ṣe sọ lẹ́ẹ̀kan yẹn tó wá máa da Wednesday ọwọ́ òfin máa tọ́ tó jẹ́ pé ká tó lọ pé à ń fi ìwúnú hàn à ń jẹ́ káwọn ìjọba náà mọ̀ sí òtẹ́ yẹn we are coming there gbogbo ọ̀dọ́ ìlú Lára pátápátá tó bá lè ti lè ju gbogbo ọ̀dọ́ ìlú Ìfẹ́dọ̀rẹ́ lápapọ̀ tó lọ́mọ Ìfẹ́dọ̀rẹ́ náà ló sọ nìyí ó ju àwọn ọ̀dọ́ lójú dì sí yìí skul gan tó ti ṣe 5 principal kọ́ máa ní gbèsè kankan tó lè gbé ó jọ wá lójú àwọn tó jọ wà ń bẹ̀ yẹn gan kọ́ lè máa sọ pé ẹnìkan sọ pé ó lọ sí Ọ̀wọ̀ ẹnìkan lọ sọ pé ó lọ sí Ìbàdàn ṣé adìyẹ ni tí wọ́n wá mọ ìrìn àjò ẹ̀ tó sì jọ wà lóòótẹ́ ara wa ò gba ilé yìí mọ́ a ó dàbí pé a ti ní sùúrù tó a fẹ́ ká sọ wípé báyọ̀ ọ̀dọ́ ìlú Ìlaramọ̀kì ní jàgídíjàgan ni wá that is the reason why tó jẹ́ pé a sì fi wo ìjọba nǹkan tí ìjọba ṣe torí lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn a dẹ̀ fẹ́ fọwọ́ pa idà òfin ìjọba ìdí nìyẹn la fi ń ké gbàjarè sí pé kán bá wa wá ẹni wa tó sọnù kán bá wa wá jáde torí ìkan náà ni èèyàn tó ṣiṣẹ́ dé ipò yẹn kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni olótú ara ń tawá bí pé àfomi atara para ni o bí a ṣe jókòó yìí inú wa bàjẹ́ inú wa ò dùn. àmọ́ ṣùgbọ́n sọ̀pẹ̀lẹ́ la fi ń pa àmúkúrú pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà ẹ kàn ṣí ojú òpó lẹ̀ ṣé ara àwọn ọmọ Lára rè ẹ fẹ́ wí nǹkan kan ẹ dìde sà ẹ jẹ́ kí wọ́n. wọ́n ní àwọn Sunview wọ́n lẹ́yìn ọ̀dọ́ Lára pé ẹ wá sí òtẹ́ àbẹ́yìn lẹ́ ń pè wọ́n èwo ló ń pè wọ́n nínú yín sẹ́yìn ọ̀dọ́ yìí. èmi ló yẹ kó dáhùn pẹ́sítọ̀ yóò lótú. wọ́n rí kó ká yín lára ni o sẹ́yìn lẹ́ ń pè wọ́n. kì í ṣàwọn là ń pè wọ́n. kí lẹ́yìn náà fẹ́ sọ ń gbọ́ yín. olóòtú ẹ ṣe gan orúkọ mi ni pásítọ̀ Tẹ̀lú láti ìlú Ìlaramọ̀kì. pásítọ̀ ní. díẹ̀ sà nǹkan tó lọ́rọ̀ ibi tó rú mi lójú tó dẹ̀ ń fa ìbínú fún mi ni pé àwọn Sunview tẹ̀ wọ́n yìí ṣiṣẹ́ that time tó wáyé pé ẹni tá à ń sọ̀rọ̀ tábí wọ́n kidnap ẹ̀ ọ̀tọ̀ nìyẹn but Sunview tẹ̀ yẹn ló wọ̀ which is the #1 prime suspect. nǹkan tó ń kọ mi lómi tó dẹ̀ ń bí mi nínú lọ́rọ̀ àwọn ìjọba lórílẹ̀‐èdè ni pé ó dìgbà tí ọ̀dọ́ bá ṣèdájọ́ lọ́wọ́ ara wọn. ẹ má ṣe jungle justice kò wà láò kò bófin orílẹ̀-èdè wa mọ́. ẹ sà òun la fi wá sí orí ìkànnì yìí láti wá kíkẹ́ kí gbogbo àwọn ayé kan gbọ́ torí inú wa ò dùn nílùú Lára o inú bí wa gan ni. bẹ́ẹ̀ ti pera yín pásítọ̀ bí jungle justice bá fẹ́ wáyé òyìn ló yẹ kẹ́ máa fi ẹsẹ̀ Bíbélì sọ pé. ẹsẹ̀ Bíbélì ò ran ọ̀rọ̀ ìmọ̀ o màá sọ fún yín olótù tá a bá wo ìtàn Dáfídì àti Gòláyà kì í sọ̀rọ̀ ẹsẹ̀ Bíbélì náà fi tọ́ o Sunview tẹ̀ wọ́n fẹ́ rí ìbínú ìlú Ìlaramọ̀kì mo fẹ́ rọ olórí ọ̀dọ́ ti ìlú Àkúrẹ́ ẹ̀gbọ́n mi Mr. Tuyi torí ìjà gbogbo ọ̀dọ́ Ondo state ni ó dà pé àwọn olórí wa wọ́n sùn torí lórílẹ̀‐èdè yìí ní ìlú ìpínlẹ̀ Ondo a ní àwọn lọ́balọ́ba a ní àwọn ìjòyè a ní gómìnà nǹkan tó dùn mí ni pé àkókò ọlọ́lá Ayédàtiwa ní ìṣẹ̀lẹ̀ kò lè ṣẹlẹ̀ ní ayé àkẹ́tì olóògbé Akérédolú á wà kàn ní ibi tí kọ́lá sọ̀rọ̀ nípa ìjọba à ń sọ̀rọ̀ nípa ìjọba pé à ń sọ̀rọ̀ nípa life and property ó ní díẹ̀ mílíọ̀nù à ń sọ̀rọ̀ nípa yìí Sunview tẹ́lẹ̀ ń tajà wọ́n ń tajà wọ́n ń ṣe bó ṣe wù wọ́n a lè gbà ó àwa gbogbo ọmọ ọ̀dọ́ Ìfẹ́dọ̀rẹ́ àti ṣetán ọjọ́ Wednesday la fún ìjọba dà tó bá fẹ́ ká ṣèdájọ́ lọ́wọ́ ara wa. ṣe rí ọlọ́lá jùlọ Ayédàtiwa kì í ṣe pé àwọn náà sùn wọ́n lè má ti gbọ́ o ṣùgbọ́n àwọn abẹ́ṣekáwọ́ wọn ó ṣeé ṣe kí wọ́n mọ̀ gbọ́ torí a ti ń sọ̀rọ̀ rí tí Mr. Ebenezer tí wọ́n jẹ́ press SP wọ́n jáwọ́ ní studio ìfìjàtìjà lálẹ́ ọjọ́ náà tí wọ́n rán dákọ̀ ohun tó fi wá mú wọn jáwọ́ bí lálẹ́ ọjọ́ náà wọ́n bá gbọ́rú ọ̀rọ̀ ìmúrò bóyá kan lè sọ fún ọlọ́lá gómìnà wọ́n kàn jáwọ́ bí lọ́jọ́ náà pé wíìsọ́mọ ẹ̀dẹ́mà yẹ wọ́n á wò gbà ṣé wọ́n náà wà ní ọjọ́ náà jẹ́ ọjọ́ tó pa wá lẹ́rìn púpọ̀ ẹ kálẹ́ alàgbà.
ẹ kalẹ̀ olóòtú. kí ló kọ yín ká tó ṣe ojú òpó lẹ̀. orúkọ tèmi ní Tèmítọ́pẹ́ Joshua, ìkan lára ọ̀dọ́ pàtàkì nílùú Laramọ̀kì. kí lẹ́yìn náà ní sọ lórí ọ̀rọ̀ ẹni Ọlátúndé Ọlálóyè. nǹkan tèmi ní sọ ni pé wọ́n ní àwọn àgbà wa wọ́n máa ń pòwe kan, wọ́n ní tó bá dára ọ̀gẹ̀dẹ̀ á ṣe ṣọ̀wọ́ṣọ̀wọ́, that's our language. ẹ tó bá dára igi á ṣe kokoko. nǹkan tó ń ṣe yìí rightness ni wọ́n rí pé àjẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni pé ẹ̀dìyẹ ni wá, ẹ̀dìyẹ èèyàn gan èèyàn ò lè mú ẹni àkópa ẹni àwọ̀. ó dídé ènìyàn tó níyàwó tó nọ́mọ tó ní gbogbo ẹ̀ tó ń ṣiṣẹ́ fún ìjọba tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ìjọba rán níṣẹ́ tó di àwátì tí ìjọba ò rí nǹkan kan ṣe sí, ẹ rí pé kàyéfì ńlá ni. tí ò bá jẹ́ pé àwọn sọ́fíù yẹn wípé wọ́n ní backbone ìjọba lọ́wọ́, kò yẹ kọ́ ìwà kọ́ ìmọ̀ ṣiṣẹ́ up to now. tí ò bá jẹ́ pé collection wọn on connect pẹ̀lú gómìnà, rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀. gómìnà mo mọ̀ pé gómìnà ti máa gbọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ yìí. gómìnà lè má ti gbọ́ ẹ jẹ́ àwọn agbófinró wa wọ́n ti gbọ́. wọ́n ti gbọ́, wọ́n sì ti ń ṣiṣẹ́. AIG ti fi dá wa lójú pé. káàrí pé wọ́n ń ṣiṣẹ́ tó fẹ́ gbọ́n ṣiṣẹ́, ó yẹ kí bẹ̀yẹn kọ́kọ́ lọ́ọ̀kẹ́ náà gbẹ̀yẹ láti fẹ́ mọ̀ pé àwọn ń ṣiṣẹ́, káàrí dájú pé tòótọ́ àwọn ènìyàn ń ṣiṣẹ́. àṣìṣe wọn ló fàyè gba àwọn lọ́yà. torí pé wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n sọ fún wa pé kí la fẹ́ ṣe nìkan. àwọn lọ́yà ń kọ lẹ́tà kiri, àwọn lọ́yà ṣàjàmbé tọ́ kọ lẹ́tà kiri lórí ẹ̀mí. ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá. ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀. àwa sì ti rọ àwọn Sunview tẹ́lẹ̀ o pé gbogbo ibi tí wọ́n bọ̀rọ̀ dé tẹ́lẹ̀ kí wọ́n wá tẹ̀ iwájú ọ̀rọ̀ wọn. tí wọ́n bá tẹ̀ iwájú tá a rí pé ọwọ́ wọn mọ́ níwọ̀n bá pé wọn mọ́wọ́ wọn mẹ́sẹ̀, àwa àti wọn àbájọ fọwọ́sowọ́pọ̀. ṣé bó dídí ọlọ́pàá ti sọnù lágọ̀ọ́ ọlọ́pàá rí tí wọn mọ ibi tó wọ̀, tó sì jẹ́ pé ọlọ́pàá ẹgbẹ́ wọn ló pa ọlọ́pàá náà. àwa kékeré la ṣàwárí ẹ̀, wọ́n tún pa wọ́n rì mọ́lẹ̀ nínú police station. ẹnu mi gbà ó sí Kwara ní báràkì wọn bẹ́ẹ̀ lọ́lọ́pàá yẹn ti pa Corporal Dáramọ́lá ló pa Inspector Shuaib, ó sì pa ó sì rí mọ́lẹ̀ ní ẹ̀yìn police station. àwọn ọlọ́pàá ò rí àwa la Ọlọ́run fún rí. a ti ń sọ fún àwọn Sunview ti pẹ́ pé tẹ́ bá rí pé ibi níwọ̀nba tá a rí pé ọwọ́ yín ò sí ń bi ọ̀rọ̀ yìí, àwa náà á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín láti jọ wá ọ̀rọ̀ yìí débì kan. ṣùgbọ́n gbà tẹ́ wá síbí kẹ́sì sá, àwa ò mọ̀dé àti túmọ̀ o, àwa ò lè ní kí àwọn ọmọ ìlara kan má fi ẹ̀hónú wọn hàn o, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ ṣeun gbogbo lọ́nà tó bófin mu. ẹ jẹ́ ń ṣí ojú òpó lẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà, WhatsApp ni ẹ fi lè pè wá torí àwọn ìṣẹ̀lẹ̀ kan náà wà tí a fẹ́ dá sí. wọ́n tún ti jí ẹnìkan náà gbé again, ìyàwó ẹnìyẹn náà wà ń ta báyìí. 091 ọ̀rọ̀ ẹni tí ò sì jẹ́ yọ̀ǹda yẹn yìí bàbá tí ẹ wá pé a lè rí àwọn tó bá pè tán fẹ́ bí yín léèrè ọ̀rọ̀ ni o. WhatsApp tí ẹ fi lè pè wá, ẹ dákun ẹ bá wa sọ fún àríyá, ó ṣe pàtàkì kan wá bí o. 091 300001 029 ìyẹn WhatsApp number yẹn ìtẹ́wà lókè òkun tí ẹ fi lè pè wá. 091 30001029 tí ẹ bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà, direct line yẹn lẹ́yìn ó pè. ẹ jẹ́ ń ṣí ojú òpó yẹn lẹ̀. ẹ̀yin tẹ́ wà nílé tájọ wà lórílẹ̀‐èdè yìí 091 30001029. ẹ lọ́ ẹ kálẹ́ o. orúkọ yín, ìlú wo lẹ ti ń pè wá? mo ń gbọ́ yín mà, yẹ́sì máa ń gbọ́ yín o. ọ̀rọ̀ yìí ó tó sí mi lẹ́nu, ó bìyàn sí, ó ní agbára kan kò lè torí bẹ́ẹ̀ ẹ fi àwọn ọmọ ọ̀dà ara lẹ̀ jẹ́ kó wá èèyàn wọn. mi ì sọ pé ìdí wọn lọ́wọ́ o, ṣùgbọ́n mo ní lọ́nà tó bófin mu ni wọ́n tọ̀ ọ́. kọ́ má jà lóru, kọ́ má fa wàhálà, àdí wọn lọ́wọ́. wọ́n ti gbogbo ayé rí pé lóòótọ́ wọ́n nífẹ̀ẹ́ èèyàn wọn. kí ló ṣe adìyẹ sọ̀rọ̀ lóòótọ́ àwárí, owó ẹni sọ̀rọ̀ àwárí lóòótọ́ àti ìjà láǹkàyàn. ẹ ṣe ẹ kálẹ́ máa o. Ọláwùmí láti London, à ń gbọ́ yín máa o. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀. ó rí bété, ẹ lè pè wá padà láti London. ẹ lọ́ ẹ kálẹ́ o. ó kọ yín, ìlú wo lẹ ti ń pè wá? orúkọ yín sà? à ń gbọ́ yín sà o. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn àmàgbà ìgbà máa ń pọ̀ wípé agbé màá ló pàpà ẹ̀rú gbàgùtàn wọ́n ti tẹ̀síwájú wípé afẹ́fẹ́ tó wọnú kọ́ńbọ̀dù ní ilé tó gbé aṣọ kẹ́ni tó wọ sí ẹ̀sọ́rùn kó máa ṣọ́ra. ohun tí àwọn ìjọba wa àtàwọn olórí wa àwọn aṣọ àjà kan wá ṣe ní ilẹ̀ kò dára rárá. láti kí oṣù méjì àbí ó lé báyìí jẹ́ nípa ìwọ ọ̀rọ̀ tó má sì kọ̀ọ̀kan tẹ́nìkan tó ń lágbó pẹ̀lú òkùn tó bá jẹ́ pé àárín àdúgbò tàbí mẹ̀kúnnù ní nǹkan ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́pàá àti yàrá ìwà ti kó ìjọ tẹpẹtẹ bí ilẹ̀ jẹ́ ṣùgbọ́n títí kì í ṣe àjẹ́ ìgbọ̀n wọn mú ẹnì kankan tó lè jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ lọ́tún lóṣù ó fi hàn wọ́n dárúkọ lábẹ́jọ́ ń dárúkọ tàmẹ̀dì ẹnìkan tó wá láti sọ́ńtì ìwó wá ó sọ̀rọ̀ láti ìgbà ni wọ́n fi tó kó padà wọn padà síbẹ̀ ọlọ́pàá òfin àárẹ̀ wọn sọ́ńtì wà bẹ̀ wọ́n ń ṣiṣẹ́ ó jẹ́ láti lọ́kọ̀ sọ́ńtì ìgbẹ́ tó gbóyè àwọn tó wà yẹn láti píìkì wọn by then wọ́n padà sí ìdìbò padà wà. ẹ ṣe ẹ ṣe àmì o àmì àdúrà ńlá ni o Blake 444 láti Australia. ẹ ṣe ẹ lọ ẹ kálẹ́ o. Hello sir, Ọláwùmí ló sọ̀rọ̀ sir. láti London. ó dà sí à ń gbọ́ yín mà. ṣẹ́rí number 1 sir, láti orí principal school yẹn ó yẹ kí principal kan kó máa kàwé ìdìbò yẹn every day. Where is the man now? And apart from that ṣẹ́rí Sunview yẹn ó yẹ kí àwọn ọlọ́pàá kan ti lọ káàkiri kò yẹ kó ṣiṣẹ́ lẹ́yìn mú at all.
ẹjọ́ wọn gbọ́dọ̀ rí máa yẹn is a very good person and again Ondo State tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí máa ń sign voucher mọ́ at all kò sí tó ti sign voucher ní gbogbo Ondo State mọ́ so many things are hidden ẹ pé àwọn teacher school yẹn wọ́n pè wọ́n wá testify sọ̀rọ̀ yẹn we didn't see them. irọ́ ó dìgbà tá a bá rí ṣíjì tí wọ́n fẹ̀sùn kàn òfò èṣùwà tí wọ́n fẹ̀sùn kàn tó bá tó sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ àbóhùn sọ bẹ́ẹ̀ látò tún máa tẹ̀ wájú lọ́nà míì. principal school yẹn náà àwọn náà ṣe dáadáa tó sà àbí wọn ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o ṣe dáadáa tó ẹ ṣe mà ọlọ́run kọ́ àwọn ṣe èyí náà yìí tún àmín ẹ jẹ́ àgbà pẹ̀kọ́ sí ẹ lọ́ọ́ ká lẹ́yìn. yes sir ó kọ yín. à ń gbọ́ yín sà o. ẹ jẹ́ kọ́ bára àtàwọn ará ìlara bó ti gbogbo àwọn àgbàgbà ìlara tó wà bẹ́ẹ̀ yẹn ẹ jọ tún ọlọ́run ẹ fún ọmọ nàìjíríà di ìbásọ̀tẹ̀ tó di sátọ̀dẹ̀ tó ń bọ̀ ṣẹlẹ̀ fọ́ mẹ́jẹ̀ mà wọ́n ti ránṣẹ́ pé Mr. Ayọ̀délé wọ́n ti ránṣẹ́ pé Mr. Dúnṣe àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí Mr. Ayọ̀délé yàrá Mr. Dún kọ̀ọ̀kan tí àwọn bàbá láti ẹ̀kọ́ tó dárúkọ yẹn tí àwọn bàbá àtùmọ̀ dárúkọ yẹn jẹ́ kí a máa ẹgbẹ́ àwọn yẹn di next Saturday àwọn tí wọn tó bá wá sí kọ̀ọ̀kan nínú wọn àti yíyá àti principal àti àríyọ̀ tó bá wá sí kọ̀ọ̀kan tó yọjú nínú wọn by next Saturday á jẹ́ gbogbo àràtẹ bá dá gbogbo ọmọ gbogbo ọ̀dọ́ ìbílọ̀ wọn wà pẹ̀lú yín ọmọ ẹ̀jẹ̀ máa ẹ̀rí pé lọ́sẹ̀ tó kọjá mo ní ọ̀rọ̀ mẹ́ta kan mo dẹ̀ rí pé méjì ní ọ̀rọ̀ mẹ́ta tí mo yàn yẹn ìdẹ́sẹ̀ àtàkùn ẹ̀sìn gbé lórí ẹ̀ mo ní wáyé tó ti jẹ́ pé ẹ̀mẹ́ pé bàbá kan tí wọ́n ní Mr. Ayọ̀délé kan ló sọ pé táwọn bá wọn pe ìpele kọ̀mítà school àbúrò ọ̀fẹ́ fún Ghana àtàtẹ̀lì mo dẹ̀ sọ ní láti mo ní gbé ọ̀pọ̀ ṣe wọ̀ public school tó wà ní ọ̀wọ̀ tó jẹ́ ìjọba country ato 20 òkèrè wọ́n ti jẹ́ pé ìpele kọ̀mítì àìfò gbọ̀ngbọ̀ngbọ̀ ni wọ́n wo mọ́ láti lọ fi Ghana àtàtẹ̀lì mo dẹ̀ sọ pé gbogbo footage bí mi Mr. Ọládoyin bó ti ń jáde sí kọ́rídọ̀ wọ́n pé kọ́rídọ̀ tó kọ́rídọ̀ tẹ́kẹ̀tò kẹ́ẹ̀kẹ́ ìpè tó kẹ̀kẹ́ bá wa mọ́ nígbẹ̀ ìyẹn ló ní bá mi pé ẹ̀fí wá mọ̀ pé bàbá Ọlájílẹ̀ Òjó kíkó lọ sí yàrá Mr. Ọládoyin bóyá ọ̀dìfẹ́ ti kíní kan tó gbogbo àwọn tó kù gbogbo ẹ̀ pé gbogbo ẹ̀ máa níyànjú ẹ̀. ẹ ṣe sà adúpẹ́ o sà bàbá oníṣílẹ̀ tí a bá padà nídìí a padà pè yín ṣẹbọ Mr. Àsùnmọ́ Sunday ẹ bá wa sọ fún àbúrò yín pé gbogbo ayé ń retí wọn a fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn lójú gbogbo ayé wọn sì bá wa jíṣẹ́ fún Mr. Olówó Sílẹ̀ lọ́jọ́ PTA chairman pé ayé fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ wọn a mọ̀ retí tá bá padà nídìí yín náà á pè yín ẹ̀yin rárá ẹ free láti wá bí anytime o ilé iṣẹ́ yín o àjọ ń wá ẹni tó sọnù ni o kódà ẹ bá mú obìnrin yẹn wá.